Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Kí ló dé tẹ́nà àwọn àfa Amẹ́ríkà sí ọ̀sọ̀ kan lórí àwọn àjọ tẹ́ ń wò lókè mi yìí, ìjọ RMQK yìí. Ẹni tẹ́ ń wò lókè mi yìí ọ̀kan gbòógìrì láàrin wọn, ògbóǹtarì gidi, òpómúléró ọ̀kan rèé nínú agbẹnusọ wọn. Àwọn àjọ yìí ọ̀pọ̀lọpọ̀ wa la gbọ́ ń pa wọn tẹ́lẹ̀. Recently lẹ́lòmíì ṣẹ̀ṣẹ̀ gbọ́ ń pa wọn, ìgbà tá a gbọ́ ohun tí wọ́n ń wí. Ìròrí wọn kálukú ń kọ hà pé iṣẹ́ mùsùlùmí ni ká pa àwọn eléyìí ni àbí Christian. Kí ló wá dé tọ́rọ̀ àwọn àfa Amẹ́ríkà sì ń sọ̀tọ̀ọ̀tọ̀ lórí àwọn àjọ yìí, ọ̀rọ̀ wọn ò lọ sápáná. Kí ló dé sọ́yẹ kọ́rọ̀ àwa mùsùlùmí mọ́ sọ̀kan lórí àwọn àjọ yìí. Ṣebí Yorùbá ló yẹ ká pawọ́pọ̀ ká bólè wí ni tọ́lọ̀ ní yá ayú ànàbíyù já ìdílé kò fárọ̀ wal munafikina waghluz alayhim. Àwọn tó yẹ kájọ pawọ́pọ̀ kájọ bọ́lọ̀ ń bínú sí wọn pé ẹ̀yin mùsùlùmí o ẹ jìnnà sáwọn eléyìí, wọn kì í ṣe mùsùlùmí, wọn ti jáde kúrò nínú Islam. Ká fi yòókù lẹ̀ sọ́wọ́ Ọlọ́run, ẹni tọ́lọ́run bá kọ ìsìnàmọ́ òní kó tẹ̀lé wọn. Ìdáyà ò sí lọ́wọ́ ẹnìkan àfọwọ́ Ọlọ́run, àmọ́ ti wá ni pé ká fẹnu kò pé àwọn eléyìí o wọn kì í ṣe mùsùlùmí. Ilé kéwú pọ̀ nílẹ̀ Yorùbá àmọ́ Amẹ́ríkà ọ̀kan gbòógì ni ọlọ́mọ bàbẹ̀jẹ́ ọlájọ́ kan sọ̀rọ̀ ẹ̀wájú Ọlọ́run. Sọ wá dáa kọ́rọ̀ àwọn àfa Amẹ́ríkà sọ pọ̀lọpọ̀ àwọn àfa àtàwọn ṣe ìdọ́fà ara wọn pé Amẹ́ríkà sílẹ̀ àwọn kí ló dé tọ́rọ̀ wọn ò lọ bákan náà lórí àwọn ọjọ́ yìí. Ọ̀rọ̀ mọ̀dírù Amẹ́ríkà Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Èmi ò tí ì gbọ́ fídíò wọn àmọ́ wọ́n ní mọ̀dírù deny wọn. Àmọ́ ọ̀rọ̀ Sheikh Dawud àfa ńlá ògbóǹtarì gidi làwọn náà nínú Amẹ́ríkà sí. Ọ̀rọ̀ tiwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ṣípa sí ọ̀rọ̀ ti mọ̀dírù. Bẹ́ẹ̀ sì ni bẹ́tí bá ti ń etí ègbèjì bẹ́tí bá ti ń gbọ́ ọ̀rọ̀ méjì at the same time èèyàn máa tẹ̀lé kan. Báwọn kan bá ń pariwo àwọn ẹni yìí ẹni àná ni wọ́n o, ẹ jìnnà sí wọn o, àdánilẹ́rù ni wọ́n o. Táwọn kan bá tún sọ wípé ìmọ̀ ni wọ́n ná, Ọlọ́run sì pa wá láṣẹ pé ká wá mímọ̀. Àwọn yóò tún máa rí sèkí pé ẹ̀yin lẹ jókòó sójú kan, ayé ti sún kọjá báwọn. Ẹ mọ̀ pé a kó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sínú yọnu. Ẹni tẹ́ ń wò lókè mi yìí òun gan fìdí ẹ̀ múlẹ̀ pé Markaz lónà àti kọ́kọ́ kéwú kó tó padà wá lọ lè kéèkékú kèsì, torí pé ìtọ́ dá mi lójú ni pé kò ní jẹ́ pé torí pé ẹgbọ́n tó wí nípa Mudirul Markaz. Bàbá Mudirul Markaz wàláhì làásì wọ́n tíra yọ́ nígbà tó wà lè ké wọ́n ṣe nǹkan kan. Nígbà tí mo ronú ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ wọn ìṣesí wọn wọ́n dáa kí ni ìyí ni bàbá yìí rò tí wọ́n fi gbé àpò mi mílíọ̀nù wá. Vocational wọ́n gbé máa nìyẹn wọ́n ń gbà yín bàbá wa lè ké kókó máa wá kó wa níṣẹ́ ọwọ́. Má yẹ kó wa bọ́n ṣe ń ṣọṣẹ́. Má yẹ kó wa bọ́n ṣe ń ṣe perfume. Ó kó wa bọ́n ṣe ń ṣe tea. Ó kó wa bọ́n ṣe ń ṣe custard. Ó kó wa bọ́n ṣe ń ṣe fish pond bẹ́ẹ̀ ni ṣe bàbá sọ́wọ́n. Má yẹ kó wa ní gbogbo àwọn kìnìún kíni tí wọ́n tí Mudirul ṣe Mudirul ní pé táwọn ọmọ yìí bá kéwú tán kí wọ́n fẹ́ jẹ. Bàbá yóò dá o, àbí? Ẹgbẹ́ tàbí Mudirul sí mọ̀ táwọn náà ń ṣe tí wọ́n rò pé irú àwọn yẹn làwọn náà wọ́n kọ́ criticize wa. Wọ́n ṣe bàbá mi mẹ́ta torí mi pé ìwọ ọmọ ìdílé ń ṣe kí ló lè ṣe mẹ́rin ìlú ojú ọ̀nà òní wọ́n ọmọ tí mò ń ṣe ló fa àwọn ọ̀jẹ̀ bí. Àwọn tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìkan tó lọ́lá wọn òun tí ò sì ní àbí kí ni kan wọn tí wọ́n bí èsì. Òun náà wọ́n ta pé nínú àwọn Yorùbá ẹ bá ìkọ́ ọmọ mẹ́gàsì kan ló bẹ̀ mọ́ ọmọ mẹ́gàsì ló pọ̀ jù bí wá pa wọ́n. Àwọn ni wọ́n pọ̀ jù. Àwọn àfa mẹ́gàsì ti pọ̀ bí. Disappearance lẹ́kọ̀ọ́ ń lò ní wọn lu appearance. Màá ní disappearance lecture àti tún ní appearance lecture. Ayé wọ́n sì gbàgbà yí ẹ lọ. Wọ́n sì ní bright future. Àwọn kan ń bú mi jẹ́. Ṣé kálukú wa gbọ́n tó wí? Lágbègbè ọ̀rọ̀ yìí ọ̀nà tó gbà wọlé ń bi ọ̀rọ̀ yìí Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ bá wa ṣe dáadáa fún Mudirul Markaz pẹ̀lú ìgbésẹ̀ wọn wípé àwọn èèyàn tí wọ́n ń kéwú lọ́wọ́ nígbà tó náà wà lè kéwú
wọ́n gbé àwọn kan wá káwọn bí wọ́n ti sọ̀sẹ̀ bí wọ́n ti ṣe tíì bí wọ́n ti ṣe custard látara pé báwo ni tán bá kéwú tán wọ́n sà lọ́nà kan tí wọ́n máa gbà fi jẹun ṣé ẹsẹ̀ tó wá kọ́ mọ́ríkàsì ló ń ṣe yìí ṣé tíì ló ń ṣe yìí ṣé custard ló ń ṣe yìí kéwú ńlá àbí nǹkan ni wọ́n ń pò kò ẹ̀ ṣé custard tó kọ́ ní mọ́ríkàsì ló ń ṣe yìí ìgbà tán jáde tán ẹ rí i pé ó ní mùdírù mọ́ríkàsì ọ̀nà pé kéèyàn rò pé àwọn ọmọ kéwú yìí bí wọ́n ṣe pọ̀ tó yìí wọ́n sà níkìníkan àkàgbọ́dọ̀ dá wọn sí gbòòrò òun náà wá nígbà tó ń parí tán bàbá tó lè fákìrì làwọn náà wá ní òkè báwo làwọn ṣe fẹ́ pa òsì run ọ̀nà táwọn wá gbà wọlé ọ̀nà Holy Spirit ni. Subhanallah ìrìn àjò ẹ̀mí ó ní láti discover rẹ̀ upgrade yourself ó ní láti upgrade kúrò ní level Ànábì sallallahu alaihi wasallam wí Ọlọ́run wí ó ní láti ní abẹ́ pọ́ sì fẹ́ máa jẹ́ mùsùlùmí. Ìbànújẹ́ ẹ̀bẹ̀ wá ni pé wá ní mọ̀ríkàsí ọmọ mọ̀ríkàsí lọ́pọ̀ jù àfáà mọ̀ríkàsí lọ́pọ̀ jù láàrin àwọn pẹ̀lú ròrí àwọn eléyìí sọdá bẹ́ẹ̀ ní táìmù tí kálukú ń gbọ́ nǹkan tí wọ́n ń wí bí n tí wọ́n sọ sí wa burú tó ta kò fi ẹ̀sìn wa tó ìròrí wọn bó ti jìnà sí ìsìláàmù tó àtúnwádìí nínú àwọn tó ń ṣe ìdọ́fà ara wọn sí mọ̀ríkàsí wípé ìmọ̀ ni wọ́n ná èyí tí àfáà tí wọ́n ń pe tí ń pẹ̀lẹ̀ lánìí ìkáyé yẹn kéèyàn ní ìjásálì kìámọ̀ níyì ọlọ́mọsá jẹ́ nìkan kan wá tá lórí dáadáa lórí péèjì wọn mo ti bá fídíò rẹ̀ pàdé láàárọ̀ yìí ìgbà táwọn rí pé n tó sọ fífọ́ àwọn wọn upload ẹ̀ láti lè fi support ìrégbè tiwọn òun náà wọ́n sọ pé ìmọ̀ mo ṣe findings pẹ̀lú àwọn ìjọ yìí èmi sábà ṣẹ̀ṣẹ̀ sáré jáde kí n condemn kábà mo wá rí pé mo ṣe findings mo rí pé ìmọ̀ Ànábì sallallahu alaihi wasallam pa wá láṣẹ ká wá mímọ̀ ṣé ìmọ̀ lélẹ́yìí ṣé Ṣàngó èsè mọ̀ ṣé tẹ̀yìn bá ti wá kẹ́kọ̀ọ́ ń pa afá ṣé kéèyàn bá ifá lọ ni ìmọ̀ pọ̀ àmọ́ ilmu sẹ́rí yìí ni wípé ká kọ́ ẹ̀kọ́ tẹ́ so déédéé òfin ẹ̀sìn tiwa ẹlòmínà ni ẹ̀yìn Ọlọ́run ní ká wá mímọ̀ wútú lébòlè èyí máa wà láòvìzín Ànábì sallallahu alaihi wasallam ní ẹ wá mímọ̀ tí wọ́n bá wá mímọ̀ ni ìwọ ní kọ́kọ́ ṣe fáìdìsì pé ọ̀rọ̀ tó sọ Ànábì sallallahu alaihi wasallam lọ sọ. Àmọ́ ìbànújẹ́ ibẹ̀ ni wípé wá ìtọ́já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá bá fẹ́ gbé bàjẹ́ wọlé lórúkọ ẹ̀sìn wọ́n máa ṣàdúà fún Mudirul Markaz wọ́n máa ṣàdúà fún Sheikh Adam wọ́n máa pa èèyàn lé láti lè jẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wa ìfẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ní sí àyè yẹn wọn pé nígbà tí gbogbo tó gbé dá nígbà tí ò bá ti takò ayé tiwa ẹjọ́ mọ̀ bá tiẹ̀ lọ àgbọ́yé tí ìmọ̀ tẹ wá ní wọ́n ná tẹ ní ìmọ̀ ni ọ̀kan rèé nínú mẹ́mbà wọn ọ̀kan rèé ẹgbọ́n tí ń wí. Mìlátù lè kọ́dí kì í ṣòro tá a ti ń sunkún wọ́n bí ìyàwó àdẹ́bà Muhammad léèrè wípé òun bí ànábì léèrè pé tóun bá pàdé Mìlátù lè kọ́dí kí ni kóun ṣe ànábì wà fún lẹ́sìn pé tó bá pàdé Mìlátù lè kọ́dí o máa sọ wípé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ni wọ́n gbọ́yé tó nítorí pé ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ míì tó ṣe pé kò pẹ́ a kò sọ síbẹ̀ ni dẹ́sùn síwájú fáliyẹ́lí akúkọ̀ yìí lán fàlìyẹ́ kúkú kẹsíra jọ́tò Ọlọ́run kí lọ́rọ̀ yẹn fi pẹ́ kó máa sunkún ní gbogbo gbà kó sì máa rẹ́rìn díẹ̀ sọ àlàáfíà tẹ́kún fẹ́ ṣe fún ẹ nínú ààrẹ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àwọn oní sáyẹ́nsì àwọn oní health wọ́n dẹ́ka mọ̀ wípé kéèyàn kọ́ máa rẹ́rìn lásán àlàáfíà wà fún ẹ wọ́n wá gbọ́dọ̀ ìbọn ní kó máa sunkún ní gbogbo gbà kó máa rẹ́rìn díẹ̀ díẹ̀ kó wá sunkún kiri bí ebere kò pẹ́ ìwọ kọ́ lọ sọ pé tó o bá ti pàdé òun lásìkò kọ́ ní ìkó máa tọrọ àforíjì tọrọ ohun tó o bá ń fẹ́ ni sọ ohun tó o bá ń fẹ́ fọlọ́wọ́ àtàwọn ẹ̀mí tí wọ́n ń bẹ lásìkò yẹn sọ ma pé mo ṣe sọ fẹ́ ní láti ẹ̀ tó gbọ́n náà ni ó sì wà lóye alámkẹ́ ìdáhùn náà ni tún tẹra mọ́ tún múra sí máa sunkún láì sàsùnkún gbadé mo sọ fún ẹ lẹ́nìí wípé láti lùpọ̀ tí kì í ṣòro ẹkùn òun tá a ti ń tún yàn ni. ṣé ìmọ̀re sábà pé ó ṣe ìkárò àdìsá Ànábì sallallahu alaihi wasallam nìyẹn ṣé mọ̀ fún mọ̀ àyà tó lò ń mú wá ẹkún tí wọ́n ní a máa sun ṣé wọ́n ní a máa wú káàkiri ṣé ìmọ̀lélẹ́ yìí èèyàn ń gbógun tẹ̀sìn wa èèyàn ń ṣe ìkárò àdìs ọ̀pọ̀lọpọ̀ sì sọ pé ìmọ̀ ní o ìjọ yẹn kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọ́n ń bá tiwọn lọ ní kọ́dà kírísítẹ́nì ń bẹ láàrin wọn ọ̀rọ̀ ẹ̀sìn wa kọ́ ni wọ́n ń bìwò yìí in tí ó sì yọ́pọ̀lọpọ̀ ni wípé ẹ wo jàǹbá ẹ wo jìbìtì iṣẹ́ tí Mudirul Markaz pilẹ̀ làwọn náà láwọn fẹ́ tẹ̀síwájú ń pa pé wọ́n ń kó àwọn nílé kéwú bí wọ́n ti ṣe súwìtì bí wọ́n ti ṣe kọ́stáàdì bí wọ́n ti ṣe tíì ṣé ni wọ́n ṣe yìí ẹ wo jìbìtì ìgbà tó náà fẹ́ gbàbẹ̀ wọlé kọlọ́lẹ̀ kọ́ sẹ́ńgbà tó parí tán o kọ́ wá dálé sẹ́lẹ̀ pé ẹ̀yin tẹ́ bá qualify láti ṣiṣẹ́ bí ẹ̀yin náà máa bọ̀ ọ̀nà jìnnà ló wá gbà wọlé ìrìn àjò àlìjànnú Holy Spirit ìrìn àjò ẹ̀mí ní ní tó jẹ́ pé téèyàn bá tó bá lẹ́kọ̀ọ́ pa ẹ̀ dáadáa tó bá jẹ́dọ̀ nú ẹ̀ ó dì náà tí ń jẹ́ náà ó dì náà tí ń jálè jẹ́ náà confirm ọlọ́gbọ́n yẹn o ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé ìmọ̀ ni ìmọ̀ tí ó bá sọ̀yàn délé rí ibú séyàn ní jìnnà sí ẹ wá wo jàǹbá torí mo wo fídíò kan níbi tí Sheikh Daoud Afan láti jòkó ìwọ̀n sọ ń bẹ̀ wípé
ìwé tó ń gbé kalẹ̀ yìí ìwé àwọn àlìjánu ni o ẹ wo jàmbá ó ní ìwé yìí ẹni tó ń bá fẹ́ gbé fún òun máa ń gba 500,000 naira. ìfàmẹ́ntì pé ọ̀fáwọn èèyàn lówó tí wọ́n fi filẹ̀ ẹsẹ̀ ìwé ìwé àlìjánu fa wọ́n gbàbẹ̀ yẹn wọlé tó náà ń sọ kálẹ̀ bá rọ́jà wọn tà wọ́n náà sọ pé ìwà àfà kí lọ bá débi pọ̀ ń gérí kí ni ìwà àfà bá débi pé ọ̀ ń gbẹ́bọ. kálukọ́ wa lérò pé ìsìláàmù tiwa tá a jọ gbọ́yé ni wọ́n ń pèpè sí àwọn náà ń fìdí ẹ̀ múlẹ̀ pé alladhi a'ta kulla shay'in khalqahu zu mahada ipe ọlọ́run tó dá gbogbo ẹ̀dá ó fún ní mọ̀nà yìí mọ̀nà yẹn discover ẹ̀ ìròrí wípé kọ́dà béèyàn bá kú bọ́mọ kékeré bá kú pé ọlọ́run kọ́ pa pé béèyàn bá tètè kú tó dàgbà tó bá fi kú ọlọ́run kọ́ pa ẹ̀yin tẹ́ wá nímọ̀ ni ẹ̀ tún gbọ́ ọmọ tó jẹ́ pé ọ̀kan gbòógì ní láàrin wọn yìí tẹ́ ẹ̀ ń sọ pé ìmọ̀ ni wọ́n ná kí kálukú lọ wá mímọ̀ ká lọ wá mímọ̀ nípa ní tí wọ́n ń wí ni ṣé ìmọ̀ lélẹ́yìí náà. ọ̀tá ilé ìyá gbé mi borí wọn ọ̀tá ilé bàbá gbé mi borí wọn afẹ́ni afojúfẹ́ni máfọkànfẹ́ni ẹ gbé mi borí wọn wúù mú so jínù mú pa ẹ̀yin màláìkà ẹ mú so ṣé tí ò dùn. ẹ̀yin ọ̀wá níyà ẹ mú pa ẹ̀yin jínù ọmọ tó nírun gbọ̀n bíi sáláfì yìí ni o. gbogbo ẹni tó bá ní ayé mi láàmú ẹ bá ìmọ̀ rẹ̀ mú wọn so wúù ẹ mú pa o. Jínù ẹmu so. Subhanallah. Tọ́. Ṣé má rèé lọ́dọ̀ gbogbo mùsùlùmí? Ọ̀nà tá à ń lọ lórí ọ̀rọ̀ àwọn ìjọ yìí jìnnà àmọ́ kí ló dé tẹnu àwọn àfa Amẹ́ríkà sí ọ̀sọ̀kan lórí wọn? Kí ló dé tọ̀rọ̀ àwọn àfa Amẹ́ríkà sí ń sọ̀tọ̀ọ̀tọ̀?